láti ọjọ́ yìí ó gbà fún mi ká lọ mọ àwọn òbí rẹ̀ ká lè yanjú àwọn nǹkan tó wà ńlẹ̀ yìí Àdùnní. Alábí ó wè mí náà àmọ́ kí ni. Alábí ká tó fẹ́ yàwó nílé wa ó mà lágbára ètùtù díẹ̀ pọ̀ ó lè bá mi ò mà kí n ṣe ẹni tó ń fọkùnrin ní obìnrin bẹ́ẹ̀ yẹn wọn lójú lásán bẹ́ẹ̀ ó lè ṣé wàá lè ṣe. Àdùnní. Alábí mo ń wo ni ìwọ tó lára yà. Àdùnní. ó wè mí náà. ṣé bàbá ẹ máa fìyà jẹ mí ní. tóbi mú mú. ọkùnrin ni kò kí ń ṣe yà n tí mò ń sọ yóò yé mi o. wá gbọ́ Àdùnní kò sí ìyà tán fẹ́ fi jẹ mí mo ti ṣe tán mo rẹ́dì. Alábí. tó bá ṣe pé torí ìwà Àdùnní ni. ó sì. ṣe lóòótọ́ ó lé o. kò lé lọ́dọ̀ mi. bí mo ṣe ń sọ yóò lé o. àní kò lé lọ́dọ̀ mi. ó lé o. Àdùnní kò lé lọ́dọ̀ mi Àdùnní. Lámìdá ẹ̀mélòó ni èmi pè yín. Mẹ̀múnà mo ń gbọ́ tó pè mí ní ẹ̀mẹ́ta. ṣé ẹ mọ̀ pé yín fìyà jẹ èmi bí èmi fi èwà yìí. ìyá kí lèmi tún fi jẹ́wọ́ Mẹ̀múnà. ó ti di ẹlẹ́ẹ̀kẹ́ ló tí ẹ̀yin ti wá sùn sí ọ̀dọ̀ tèmi mọ́ ẹ má lọ sùn sí ọ̀dọ̀ ìyálé àgbà. obìnrin ẹ ṣàrí èmi ní ọmọ kékeré kí ẹ tó gbé ẹsẹ̀ lé mi but ìyá kékeré wa ìyá àgbàlagbà lẹ má lọ sùn sí ọ̀dọ̀ rẹ̀ èmi kò fẹ́ rárá ẹ ti ṣì tì yẹn. Mẹ̀múnà mo mọ̀ yìí pé ọmọdé nìyẹn kí èmi ó tó gbé ẹ níyàwó wòmí tí Síkírà bá ń ṣe nǹkan ìwọ fi Síkírà sílẹ̀ kó máa wo Síkírà ti bí àwọn ọmọ àgbàlagbà. èmi náà fẹ́ bí àwọn ọmọ àgbàlagbà nínú ilé Lámìdá tèmi. wàá bí àwọn ọmọ àgbàlagbà wòmí nínú àwọn ọmọ tí Síkírà ó bí wọ́n ti tún fún ọmọ tèmi bí tí èmi sọ ní Rashida wọ́n tún fún ní orúkọ mi ní ìgboro ní ọ̀dọ̀ àwọn Yorùbá wọ́n tún fún ní Àdóní. Lámìdá kí o kí ìyàwó ẹ nílò gidigidi mi ò kí ṣẹ́gbẹ́ rẹ̀ ó gbẹ̀fọ̀ lábàtà ó yọ̀ bẹ́ẹ̀ tí sọ̀rọ̀ fún mi lọ́mùkú ni Lámìdá tí o bá ṣọ́ra rẹ̀ nǹkan tí mo jẹ́ wọ́n fi hàn án. Lámìdá kíni ojú yín ni èmi tì o ojú yín ni èmi tì o èmi Lámìdá ń ṣe fún ìyáálé àgbẹ̀ èmi Lámìdá ṣe èmi ní ìwé Lámìdá kú èmi ní ìwé Lámìdá kú gbogbo àwọn ìṣedéédé ara yín yóò tún àmú kúrò pé ẹ gbẹ́dọ̀. ẹjọ́ kò ní fún mi ẹjọ́ kò ní máa o. ẹ̀lẹ́ ṣàlàáfíà bí ìwọ ti lọ látàárọ̀ tí èmi ò rí ẹ tí èmi ń wá káàkiri ládùúgbò. bàbá Lámìdá má ṣe fún bínú mo ní ọ̀rọ̀ pàtàkì mo fẹ́ bá ọ sọ. mo ń gbọ́ ọ̀rọ̀ kí ni o fẹ́ sọ. Bàbá Lámìdá ọmọdékùnrin yìí nílùú àwọn Yorùbá orí mi ó ní òun nífẹ̀ẹ́ mi òun fẹ́ mi. ó lóun fẹ́ fẹ́. Bàbá Lámìdá. ṣé òun ló pààrọ̀ fún orúkọ fún ẹ tó fún ẹ ní Àdúnní. Bàbá Lámìdá ló fún ẹ ní Àdúnní tí wọ́n bá lọ sí gbòòrò wọ́n wá pè é ní Àdúnní. Bàbá Lámìdá. wọ́n wá pè é ní Mẹ̀múnà tí àwa sọ ẹ́ ní agboolé wa àbí ń bọ̀ ìwọ ṣe tátí wọ́n fẹ́ mi ní ọmọ. Bàbá Lámìdá. dìde. rọ́ọ̀nù. wòmí tí Yorùbá máa ń sọ wípé ìdọ̀bálẹ̀ kéèkì ń ṣe ìwà àbí bẹ́ẹ̀ kọ́ àwa ní orò a ní àwọn nǹkan tá a máa ń ṣe ní ilé tiwa. rọ́ọ̀nù. tí wọ́n bá ti lè ṣe èmi á fún ẹ ní ọmọ tèmi. Bàbá Lámìdá èmi ṣe tán láti ṣe orò lẹ́yìn. ó ṣe orò fún ilé wa. torí Yorùbá ní àìfẹ́ ọmọ ọlọ́mọ òun ni àìṣòro olóró. bó bá ti ṣe tán àti fẹ́ ọmọ ọlọ́mọ wàá gbà láti ṣòro olóró. ó ṣe tán láti ṣòro máa fún ṣòro olóró. yín máa ṣòro yín. ó ṣe tán láti ṣòro fún olóró. máa ṣòro Fúlàní. orò tó wà fún Fúlàní táwa máa ń ṣe ní ọ̀dọ̀ tiwa ṣé ó ti sọ fún ẹ. ó ń kọ́ ọ lẹ́nu ó ń sọ pé ó lé o àti ṣòro tàwọn àti ṣòro tàwa ó lé o mo ní màá jẹ́. 70 years old man. Bàbá Lámìdá. omi àwa máa pe gbogbo ẹbí ìwọ máa pe gbogbo ẹbí tiẹ̀ wọ́n máa jókòó ọ̀dọ́ tó sán ogun àwa kó sàǹdà lé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa nà ní sàǹdà 40. Bàbá Lámìdá. tí ọba ti sunkún ìyàwó bọ́. Bàbá Lámìdá. bí mi ò bá sunkún ńkọ́. ìyàwó jẹ́ tìyẹ́. Bàbá Lámìdá sàǹdà 40 mo lè fi 10 kù. ó jẹ́
àádọ́ta lọ́ba tán tí ọkọ rẹ bá ti lára tó bá ti gba sọ̀ǹda àádọ́ta òdìyàwó rẹ. àádọ́ta ogójì di bàbá Lámìdá ogójì. jẹ́ fún mẹ́wàá náà. ọkọ rẹ ló fi mẹ́wàá sí i. irọ́ bàbá Lámìdá ogójì ni. jẹ́ kó dìgbà náà náà. mo ní o jẹ́ dìgbà náà. 6 hours later. Mo ti ní Yorùbá ò lára tí ó lè fi ṣe kíni ní àmúmọ́ra. Yorùbá ò ní àmúmọ́ra. Yorùbá ò lè jẹ sọ̀ǹda ogójì làwa sọ lòun máa fi náà wá sí. ṣé pé ní ìgbà tí ìwọ fẹ́ màmá tèmi ṣé ìwọ jẹ sọ̀ǹda? Lámìdá ṣé ìwọ jẹ sọ̀ǹda? Ní ìlú bàbá tó bí ìyá tó bí ìwọ ilẹ̀ Yíbò èmi jẹ sọ̀ǹda láti ilẹ̀ Yíbò dé ilẹ̀ Yorùbá. ó sì. Lámìdá ó ṣe fún irọ́ ó ṣe fún irọ́. èmi ò ṣe fún irọ́ o. èmi ò ṣe fún irọ́. o lè fẹ́ Yorùbá. o lè fẹ́ Yorùbá. wọ́n fẹ́ ọmọkùnrin. o lè fẹ́ Yorùbá. Lámìdá. wèrè ń ṣe gbogbo yín ẹ ti ya wèrè jù.